bàbá tẹ́ bá wò dáadáa tẹ́ bá wò látòkè délẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọ́dún mélòó. ó ti pẹ́ díẹ̀ o. kí ló sún yín débẹ̀. wọ́n ti ẹ̀bí mi sínú ẹ̀ gan ni. wọ́n bí sínú iṣẹ́. wọ́n bí mi sínú iṣẹ́ àfọ̀ǹdàdì mi ń ṣe imam ni wọ́n sọ wọ́n bí mi sínú ẹ̀. tẹ́ bá wà wò dáadáa ọlọ́mọ ń tún yàn lẹ̀ lọ́dọ̀ yín. àbúrò mi jẹ́ agbọmọlàǹgbà ayé wọn èmi náà kì í di ẹ̀ńtọ́ wọ́n ń tún ni ọlọ́dẹ máa ń fún mi sí. bàbá jẹ́ agbọmọlà nígbà ayé wọn bàbá akínpẹ̀lú tí wọ́n ṣe síwájú ta. Alhaji Sulaiman Akínpẹ̀lú imam ni wọ́n sọ wọ́n yẹ fàyè ní àlá rárá. a jẹ́ wípé ẹni tí ọba dé mọ̀dẹ́ ẹ̀kẹ́ tó bá ti béèrè yín wọ́n á ti mọ̀ pẹ́yìn ni. tọ́sí ní Alhaji Akínpẹ̀lú ọ̀wá ló mọ̀ mí. gbogbo ayé lọ́mọ yìí bàbá tẹ́ ẹ bá wà wò dáadáa látòkè délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fèsì ìṣòro tọ́pọ̀ torí mo ti kó bí àwọn bí ìṣòro bíi mẹ́rin wá báyìí ẹ ní kí olúkálùkù wọn ẹlẹ́ẹ̀ni gbowó lọ́wọ́ wọn kí ló dé. wọ́n á pe àbọ̀dọ̀ fàyè ní àlá rárá torí ẹni tó bá lọ sí hospital ó bá ìnira lọ ni èèyàn lórí jẹrí mi kó hospital kú lọ́rọ̀. bàbá ẹ tú ọ̀rọ̀ sọ ẹ bá ń tú ọ̀rọ̀ yẹn sọ ẹ ń bá lọ sí hospital kí ló bá lọ. ara ní ni wọ́n wá kí ọlọ́run fún un ní ìrọ̀rùn bẹ́ẹ̀ kò yẹ ká fàyè ní àlá rárá ẹni tó bá rí jẹrí mu kì í ṣe ilé ológun kú lọ́rọ̀ rẹ̀. ẹ ń bá ní jẹ tó bá rí mu kì í ṣe oògùn ló kú lọ́rọ̀ rẹ̀ kì í ṣe ilé ológun. a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wá bíbá èmi wà tẹ́yẹ pé ẹ fírí rẹ̀ kọ́ mọ́ lọ. mo lè máa ṣe káfíńyàn lọ́fẹ̀ẹ́ tí ò ní mi lára ọlọ́run ni máa ń yọ èèyàn. bàbá owó lẹ́mọ̀ fi ń ra kinní bàbá. ọlọ́run ni yọ ẹ̀dá ọlọ́run ni máa ń yọ èèyàn. bàbá ọlọ́run ni yọ èèyàn. ẹ wo líìsì àwọn èèyàn ti tó bíi 4 sí 5 ẹ gbowó kankan lọ́wọ́ wọn. àfọn alọ́fẹ̀ẹ́ náà ni kò dé afẹ́tì mi. mo tún mẹ́ni ẹnìkan tún pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ẹni kọ́lọ̀ mú 1005 wá ìgbọ̀nyálẹ̀ tó lẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ mọ́. kò sí pọ́lẹ́mù á dẹ̀ dúpẹ́. níbo lẹ ti rówó jẹun. ọlọ́run ni máa ń yọ ẹ̀dá sẹ́ ọlọ́run ló máa ń yọ èèyàn o ọlọ́run máa ń yọ èèyàn tí àwọn bá jẹun irọ́ tó ń pọ̀ lọ ibi ní ọ̀pá kan yìí. tẹ́ bá wà wò dáadáa ǹjẹ́ ṣé ìtúsílẹ̀ wà fún ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lọ́dọ̀ yìí. tí àwọn bá ti nígbàgbọ́ tó súnmọ́ lọ́run tó nígbàgbọ́ ìtúsílẹ̀ wà. bàbá mo dé ọ̀dọ̀ yín mo báwọn èèyàn tó pọ̀ kí ló ṣẹlẹ̀. bàtà ń rí ìtúsílẹ̀ náà nìyẹn ló máa jókòó ti rọ́ lọ́rùn. wọ́n ní jókòó ti rọ́ lọ́rùn. ẹni tí ó rí ń fọ́ torí ẹ̀ lọ amẹ́lòmíì wá. mo sọ lórí prógráàmù mi ní ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mò ń gbé àwọn babaláwo yẹn wá ń gbà yẹn wípé mo fẹ́ wá àwọn alágbára tó jẹ́ wípé wọ́n kájú ẹ̀ tí wọ́n dẹ̀ kì í ṣe 419 lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo rí oníjìbìtì pọ̀ nínú wọn ṣùgbọ́n àwọn èèyàn tí mò ń gbé wá lásìkò yìí pàápàá jùlọ Alhaji Bashiru Akínpẹ̀lú tí mo gbé wá yìí bàbá yìí ò kì í ṣe 419 olóòótọ́ èèyàn ni kódà ibi tí bàbá yìí máa ń bí sí tó láàrin tẹ́ bá lọ sí ọ̀dọ̀ wọn láàrin 3-5 hours o lè má ti rí wọn torí èrò tó máa ń lọ sọ́dọ̀ wọn máa ń pọ̀ bàbá yìí dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ti lé ní since 1987 náà ti bẹ̀rẹ̀ tó bá yẹ pé onírọ́ ni bàbá yìí gbogbo àwọn èèyàn pátápátá ò ní wá sọ́dọ̀ wọn mọ́ Alhaji Bashiru lórúkọ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tó fi ń yé mi wípé kékeré mo tún ti rí pé wọ́n sì tó pọ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ wo ẹni tí mo gbé wá tí wọ́n ń pè ní Ogunláyé Ọ̀tá Ọ̀làmì àwọn tó ń pè ní confam oníṣẹ̀ṣe gan nìyẹn confam àfà confam babaláwo confam oníṣègùn wọ́n à ní béèrè owó kankan lọ́wọ́ ẹ̀ wọ́n à ní sọ fún ẹ pé mú owó kan wá go and bring one money ẹ̀yin náà wo ibi tá a wà bá ìrìn àjò bá a ṣe máa ń sùn káàkiri àwọn hotels nìyẹn o débi wípé màá lè ní sùúrù láti lè farabalẹ̀ wá ẹni tó jẹ́ wípé yọ confam bàbá Akínpẹ̀lú tí mo lọ sọ́dọ̀ wọn yìí ẹ máa rí interview wọn tèmi àti wọn jọ ṣe interview bàbá Akínpẹ̀lú yìí èèyàn 5 sí 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá yìí bá mi ṣiṣẹ́ fún wọn ìgbà kọ́bọ̀ kankan lọ́wọ́ wọn mo wá ní bàbá làwọn kì í gbowó lọ́wọ́ èèyàn pé ìdúpẹ́ làwọn máa ń fẹ́ ìdúpẹ́ bàbá sọ fún mi pé Kọ́lá Aláwọ̀dé tó bá ti di ọ̀la wá gba gbogbo iṣẹ́ wọn kó sẹ́ndì ẹ̀ sí wọn gbogbo iṣẹ́ wọn kó sẹ́ndì ẹ̀ sí mo ní sí bàbá bó lẹ ṣe fẹ́ ṣe ó yẹ kán sanwó bàbá ní rárá kán má wulẹ̀ sanwó ṣùgbọ́n kán wá dúpẹ́ nǹkan fi mọ kọ̀ǹfàmù oníṣègùn nìyẹn but àwọn babaláwo tó jẹ́ wípé ó lè lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì àti jẹ́ lọ́bàdé di ṣe awo owó ní ń wá bó ṣe wà ní pásítọ̀ náà lọ́wọ́ láwọn àfáà náà lọ́wọ́ láwọn oníṣẹ̀ṣe owó lẹ́lòmíì wá débẹ̀ babaláwo tó bá ti ń gbowó lọ́wọ́ àwọn
èèyàn tó fẹ́ tọ́jú kó tó tọ́jú rẹ̀ aláìní babaláwo ni babaláwo tí bá ti ń béèrè owó lọ́wọ́ àwọn èèyàn wá sọ́dọ̀ èèyàn wá sọ́dọ̀ ẹ fúnrànlọ́wọ́ tó bá lówó lọ́wọ́ kò ní wá. I'm telling you, tírú ẹni bẹ́ẹ̀ yẹn ẹ má bínú jàre, tírú ẹni bẹ́ẹ̀ yẹn bá lówó lọ́wọ́ kò ní wá bá ẹ láíláí pé ò ní ìdìrànlọ́wọ́. Ẹ wá máa fún ní bíìlì 200,000, bíìlì 150,000, bíìlì 100,000, ẹ máa fún ní bíìlì 1 million. Síbẹ̀síbẹ̀ ogun ayé wọn ò tó níṣẹ́. Ẹ ń ṣe kíní yẹn lẹ̀dà ọmọdọ́mọ yín ni o. Gbogbo ẹ̀yin fake àfà, fake pastor tẹ́ ń pera yín, fake babaláwo, oníṣègùn tẹ́ ń pera yín kiri. Ẹ máa bíìlì ẹlòmíì. Mo bẹ́ẹ̀ náà mo lọ sọ́dọ̀ bàbá kan ní Joseph Rese kò pẹ́. Báyìí ó ní kí n lọ mú 550,000 wá fókè ni sáfẹ́rẹ́ odidi erin ni. Owó tẹ́ ẹ mọ̀ wípé ìran yín kò lè rí fílẹ̀. Gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ń bíìlì yẹn. Ǹjẹ́ tán bá bíìlì yín ní owó bẹ́ẹ̀ yẹn gan sẹ́yìn gan lè rí san. Irọ́ náà sì di ọ̀pọ̀lọpọ̀ yẹn ń pa. Irọ́ ń parọ́ fúnrọ́ ni. Irọ́ ń parọ́ fúnrọ́. Owó tẹ́ fẹ́ gbà nǹkan tẹ́ ẹ jẹ ọ̀pọ̀lọpọ̀ yín ti jẹ bánu. Àjẹranjú ẹ ti jẹ́. Ẹ wá máa kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran yín, àwọn ọmọ àrọ́mọdọ́mọ yẹn máa kó wọn sínú ìṣòro. Tí bá ti ń ká yí àwọn èèyàn tí mo ti gbé wá tó jẹ́ wípé wọ́n ti fuck up, tó jẹ́ pé olè gidi ni wọ́n, mélòó mo fẹ́ kà nínú wọn tó jẹ́ pé olè ni wọ́n. Ìkan ti ẹ̀bẹ̀rẹ̀ lọ́jọ́ kó oníkẹ́ni yẹn lọ mú 1.9 million wá fún kíni 2.6 3 million. Ṣé rí lórí ètò mi, mo fọlọ́wọ́ bá bẹ̀ wá ni o, lórí ètò mi àwọn tí mo bá ti confirm wọn, tí n bá ti sọ fún yín pé kẹ àwọn tí mo confirm yẹn ó nìkan ní kẹ́ follow. Àwọn tí n bá ti confirm ẹ má fún anybody lówó. Àwọn tí mo bá ti confirm, tí mo bá ti fẹnu ara mi confirm, àwọn gangan ni mo fẹ́ o. Àwọn gangan ló jẹ́ real àwọn èèyàn tí mo máa ń lò lórí ètò mi. Ẹ wo bàbá Alhaji Akínpẹ̀lú Bashiru Akínpẹ̀lú yìí. Bàbá Alhaji Akínpẹ̀lú gbogbo àwọn èèyàn tí wọ́n sọ̀dọ̀ wọn bí mo ṣe wà ń bẹ̀ tó ní gbogbo ìgbà tí mo fi wà ń bẹ̀ yìí. Tipátipá mo fi rí ibi tí bàbá ti gba 10,000 5,000 2,000 lọ́wọ́ èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà dúpẹ́ lọ́pọ̀ jù. Bàbá yóò tiẹ̀ ní gbowó, àwọn èèyàn ló ń fún wọn lówó. Ok, ẹ wo ti ṣòro kan tí mo lọ bá bàbá yẹn fún pé kọ́dà mo kọ́ ràn mí lọ́wọ́ fún tẹnìkan. Bàbá yẹn ní Kọ́lá Aláwọ̀dé lọ mú 1,500 wá. 1,500 for what? Bàbá ní 1,500 ní mi ti rò pé bàbá yẹn sọ pé iṣẹ́ tẹnìkan ní kí lọ mú 550,000 naira wá. Bàbá yẹn ní Kọ́lá Aláwọ̀dé lọ mú 1,500 wá. Ìgbọ́yà ni bàbá sọ pé kò tiẹ̀ ní ìdí gan. Má wọ̀rí, ọ̀fẹ́ ni. Ṣé báwọn kan nìyẹn? Ṣé bí àwọn kan nìyẹn? Ẹ máa béèrè 1 million lọ́wọ́ àwọn aráàlú òyìnbó, ẹ máa béèrè 500,000 lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́ bá bẹ̀ wá. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni. Ẹ̀yin náà sá ti rí mi báyìí níbi tí mo wà. Níbi tí mo wà, hòtẹ́ẹ̀ ni mo wà. Hòtẹ́ẹ̀ la wà. Ó ní hòtẹ́ẹ̀ ibẹ̀ la wà. Ẹ ti máa rí. Hòtẹ́ẹ̀ la wà tá a sùn sí yìí. A lè ráàyè lọ mọ́. Mo tún ní iṣẹ́ tí mo fẹ́ ṣe. Mi ò lè ráàyè lọ, mo tún ní iṣẹ́ tí mo fẹ́ ṣe. Débi wípé mo gbọ́dọ̀ complete iṣẹ́ yẹn kí n tó padà. Ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́ bá bẹ̀ wá. Mi ìfẹ́ ká bọ́ sọ́wọ́. This is hotel. Hotel ni mo wà yìí. Hotel ibẹ̀ ni mo wà yìí. Hotel ni mo wà yìí. Ibẹ̀ la wà yìí. Ibẹ̀ la wà yìí. Àwọn èèyàn ti ń pè mí, wọ́n ti ń pè mí. Ẹ wo. This is Délé Jésù ni. Hotel la wà yìí. Káàkiri bá ṣe máa ń lọ káàkiri nìyẹn. Ìkíni ò easy. Ibi tí ò ti wá easy tó, màá lọ bá wo oníṣègùn mi pé kẹ́dà wọn kan bá mi ra wọn. Wọ́n máa gbá wọn. Ọ̀rọ̀ yẹn rọ̀ǹgì o. Wọ́n á tún máa gbá wọn, wọ́n á máa gbowó lọ́wọ́ wọn owó. Ẹlòmíì ti ẹ̀ ti ra Highlander. Ẹlòmíì ti open iléeṣẹ́ ńlá lórí àwọn aráàlú òyìnbó yẹn, àwọn tó wà nínú òtútù. Ẹlòmíì wà lẹ́kọ̀ọ́ tó yẹ kó ń struggle ayé ẹ̀ ní ẹnì kan mú 150 wá. Ẹnì kan mú 100,000 wá, ẹnì kan mú 60,000. Òun ò ní 150 yóò ní 100,000 lọ́wọ́ kó máa lọ́ máa bá àwọn èèyàn. Ẹ jọ̀ọ́ Alhaji Bashiru Akínpẹ̀lú Ogunláyé Ọ̀tá Ọ̀làmì tí mò ń gbé wá sórí ètò, ẹ dákun àwọn yẹn mo fọwọ́ wọn sọ̀yà. Bó o fún wọn lówó gan wọ́n ti gbà ná. Ó fún wọn lówó gan wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ ná. Ìdúpẹ́ làwọn eléyìí máa ń dúró de. Ìdúpẹ́ ni
bàbá kan pè mí ní Joseph Resen látẹ̀kọ́ ó lòun lọ sí ọ̀dọ̀ Ogunláyé Ọ̀tá-Ọ̀lámì ó ní gbogbo iṣẹ́ tó ṣe fún pátápátá ló ń lò báyìí tó sì ń ṣiṣẹ́ lára wọn mo lè lò lọ́gbà ó ní kò gbowó ó ní fúnra òun fi tipátipá fún ní owó ó ní bàbá yẹn sọ wípé òun kàn fẹ́ jọ́ kí òun mọ̀ wípé oògùn wà ní láti testify láti confirm pé kó lè mọ̀ pé oògùn wà o torí ẹ̀ ni òun ṣe sọ pé gbàmọ́ mú lọ mo ti mú yẹn lọ àwọn yẹn wá láti Amẹ́ríkà bàbá yẹn ò gbowó lọ́wọ́ wọn ẹ̀yin náà wo mo sọ fún bàbá yẹn pé Amẹ́ríkà ni wọ́n ti wá wọ́n ní tọ́ba ti yá oníkan wá dúpẹ́ èmi mọ ẹ̀ṣẹ̀ fọ́ọ̀sì máa nǹkan tí mo mú wá láti travelling pé kọjọ kó tiẹ̀ fún báyìí lówó pé kọ́ bá ń fún Ogunláyé Ọ̀tá-Ọ̀lámì lówó Ogunláyé Ọ̀tá-Ọ̀lámì ní wípé mo ní bàbá mo níṣẹ́ ní gbowó tẹ́ fi ṣiṣẹ́ ni ó ní rárá ó ní gbogbo nǹkan tó ń fi ṣiṣẹ́ òun ó léwé àtegbò ni ó lóun ọ̀ràn ọmọ lọ ọjà ó ní tí ọba sí ó ní ká gbọmọ là káwọ òyìn sàn níṣẹ́ tó ń gbé lọ́wọ́ ó ní kì í ṣe pé láti lu jìbìtì ìwọ tó ń wò mí 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 ìwọ náà rò látòkè délẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti bọ́ sọ́wọ́ mo fọlọ́run ọba bẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ ti bọ́ sọ́wọ́ lórí prógráàmù mi gan mo fọlọ́run ọba bẹ̀yìn Alhaji Bashiru Akínpẹ̀lú kí ló kọ Ogunláyé Ọ̀tá-Ọ̀lámì Délé kí ló mọ̀ nípa Ogunláyé Ọ̀tá-Ọ̀lámì tí ẹ̀ka ti ẹ̀gbọ́n náà. àmọ́ ẹ̀ confam. bíi ti bó. Ọlọ́run number one àwọn tá a ẹ̀ṣẹ̀ rí yìí àwọn yẹn yàtọ̀ sí àwọn tá a ti ń gbé wá tipẹ́tipẹ́ àwọn ilé number one wọ́n ń jẹ́ kó àti Ogunláyé Ọ̀tá-Ọ̀lámì àti bàbá ìta ẹ̀ṣẹ̀ Akínpẹ̀lú bàbá Akínpẹ̀lú Bashiru Alhaji Bashiru. bá a dọ́dọ̀ kínní ìgbà tá a lọ sọ́dọ̀ Ogunláyé ó sọ fún wa ó ní ẹni tí ó bá wá sílé babaláwo ó ní kò wá pẹ̀lú ìrọ̀rùn ó ní oníṣòro ló jẹ́ kó wá ó ní ẹni tó dẹ̀ ní ṣòro ni ó ní òtún gbọ́dọ̀ bí ó gbọ́dọ̀ sọ fún pé kó tún lọ mú wá nítorí tó nínú ìrora inú ìnira ló fi wá ó ní o gbọ́dọ̀ dùn nínú ni gbọ́dọ̀ mú kínú ẹ̀ dùn ni kò ń gba owó fún iṣẹ́ iye tó bá wù yín lẹ máa fún ẹ máa appreciate tán bá ṣiṣẹ́ fún yín wá ní ó yá ẹ lọ lò ó tó bá ti ṣiṣẹ́ ẹ wá dúpẹ́ same thing náà bàbá Alhaji Bashiru Akínpẹ̀lú bàbá yẹn ti so very nice man in fact ẹni yẹn kò wá náírà kò ní gbà lọ á ní ó yá àbúwá rẹ̀ ra nǹkan á ṣe á ní lọ lò ogun ẹ̀yẹn ó rẹ̀ máa kú mbẹ̀ lọ́wọ́ kan tógun yẹn bá dẹ̀ ti kúrò á ní wá dúpẹ́ wọ́n máa ti nǹkan tó yẹ káwọn babaláwo tí gbogbo àwọn babaláwo bá ń ṣe báyìí tí àwọn àáfàá bá ń ṣe báyìí tí àwọn pásítọ̀ ìṣòro ò ní sí ìrọ̀rùn wà nílẹ̀ Nàìjíríà wa ó dáa tó bá jẹ́ pé nǹkan táwọn èèyàn gbé lọ́wọ́ ni tí babaláwo ń ṣe báyìí tí pásítọ̀ ń ṣe bẹ́ẹ̀ tí àáfàá ń ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ó dáa kí nǹkan tó ń pè ní ìfẹ́ nìyẹn kò sífẹ̀ẹ́ tó jù yẹn lọ kó rí pé ọmọ nìkejì níṣòro kó dẹ̀ bá mú ṣòro yẹn kó dẹ̀ ràn lọ́wọ́ láti pé kí ìṣòro yẹn kú ó tán kì í ṣe pé kó tún wá kóbá kó tún wá ba yí ẹ̀jẹ̀ kó tún dá ìṣòro kún ṣòro fún no. At the end of the day ẹ tí fún Alhaji ẹ tí fún lówó tí ìgbà náà. Kò ní gbà bẹ́ẹ̀ fún lówó gan ẹ tí fún lówó gan ó tí ìgbà náà. kò ní gbà. ẹ confirm ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó wà l'Amẹ́ríkà wọ́n ti ń tó bí 6 sí 7 báyìí tí mo ti connect wọn mọ́ bàbá kínní gbé kí bàbá ní pé kọ́ send address rẹ̀ àwọn máa fi sẹ́yìn rẹ̀ bàbá ẹ̀ ní gbowó ni bàbá ní bò lówó ṣe gbowó ìgbà tó yẹ pé Ọlọ́run ní ń bọ́ ọ̀yàn ìwọ babaláwo tó o bá ti nígbàgbọ́ wípé Ọlọ́run ní ọbọ ìwọ oníṣègùn tó o bá ti nígbàgbọ́ pé Ọlọ́run ní ọbọ ìwọ pásítọ̀ àtàfà tó o bá ti nígbàgbọ́ pé Ọlọ́run ló máa bọ̀ wà láìtàláì 419 ni ọ Ọlọ́run ní ń bẹ̀ dá Ọlọ́run ní máa bọ́ ẹ̀ dá kérò pọ̀ lọ́dún èèyàn kan máa wá ìyẹn ò ní pé kọ́ máa gbé bílì lé wọn lórí kọ́ máa gbá wọn because tó bá ti gbẹ́kẹ̀ẹ́ tó gbẹ́lẹ́kẹ̀ẹ́ tó gbẹ́lẹ́kẹ̀ẹ́ àwọn yòókù gùn ní wá mọ́ mo máa àwọn èèyàn tó yẹ pé mo ti gbé wá sórí ètò mi tó yẹ pé at the end of the day wọn padà fọ́nbù ni tọ́jú àwọn oníṣẹ̀ṣe ẹ má bínú sí mi o ìrìn àjò wa lọ́fà bí tá a ti rìkọ́ọ̀dù yìí ìrìn àjò wa lọ́fà torí ẹ wò ìrìn àjò wa lọ́fà káàkiri la dẹ̀ máa ń lọ káàkiri la máa ń lọ gbàtẹ́lẹ̀ mi bá send message sí mi wọ́n ní ẹnìkan gba ẹnìkan ní kò lọ mú 1.8 million wá at the end of the day gbogbo ẹ̀ náà tó ní ṣiṣẹ́ at the end of the day gbogbo ẹ̀ wọ́n jà gbàgbé iṣẹ́ tí bàbá fún wa o bàbá Akínpẹ̀lú so at the end of the day gbogbo ẹ̀ tó ní ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́ bá bẹ̀ wá níbikíbi tá a bá wà nílẹ̀ àti lókè òkun mo fọlọ́wọ́ bá bẹ̀ wá àwọn tá a máa gbé wá sórí ètò wa báyìí
bá a ṣe bẹ̀rẹ̀ bá a ṣe gbé àwọn èèyàn wá tẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ láti ṣe déédéé mọ́ gbé àwọn gbàrọ̀gùdù wá o àwọn táwọn there is one àfa kan náà ní omi ní àjò ẹ̀ tọ́jú wípé mo confam yẹn náà kí ló lè sọ alájí àjò ẹ̀ yẹn tá a lọ sọ́dọ̀ ẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. alájí yẹn alájí yẹn náà good tán alájí yẹn ti ìwọ tó bá fẹ́ ṣe àyẹ̀wò tó fẹ́ ṣe àyẹ̀wò tí nǹkan rú ọ lójú o fẹ́ mọ̀ o fẹ́ jẹ́ kó yí ẹ kedere o fẹ́ jẹ́ kó yí ẹ máa lọ sọ́dọ̀ alájí yẹn gbogbo everything ni ó ṣàlàyé fún ọ kalẹ̀ pẹ̀lú sùúrù èlò nígbà bí àwọn ogunlayé ọ̀tá ọ̀lámì náà mọ̀ ni òun náà mọ̀ gbowó pọ̀ onígbó kankan lọ́wọ́ yín onígbó lọ́wọ́ yín á ní tó bá ṣiṣẹ́ wá dúpẹ́. ó mọ nǹkan tó surprise mi lórí ọ̀rọ̀ bàbá. ṣùgbọ́n kinní kan wá ní ẹ wá o ẹ̀yin èèyàn wa ṣe rí àwọn èèyàn tá ẹ̀ṣẹ̀ rí yìí ẹ ṣe rí ẹni téèyàn bá ṣe ní lóore ọpẹ́ là ń dá o ṣe rí pé wọ́n gbowó lọ́wọ́ yín tán fi ń ṣe nǹkan fún yín tó gba yín bá ti ṣe kò yẹ kí èèyàn ó sọ fún yín tó fi yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹni tó bá yín tán sọ̀rọ̀ yín ó yẹ kẹ́ ẹ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni. èèyàn máa ń fẹ̀mí ìmoore hàn ni torí pé ẹran tí gbà wọn kan ti gba yín ti gba millions of naira lọ́wọ́ yín tí nǹkan kan ò ṣẹlẹ̀ tẹ bá rí yẹn kan tí ò gbowó lọ́wọ́ yín tó ṣe dáadáa fún yín tó gun ayé yín yẹn dẹ̀ sẹ́ ṣé kò yẹ kẹ́ ẹ dúpẹ́ torí ẹlòmíì àwọn èèyàn kan wà tẹ́ pé tẹ bá ti ṣe wọ́n lórí tára bá ti tù wọ́n tán wọ́n rántí ẹni tó mú wọn kó nù sòrò yẹn mọ́ wọ́n ń jayé lọ nìyẹn wọ́n ti gbàgbé ibi tán ti kúrò wọ́n ń jayé lọ nìyẹn wọ́n rántí ẹni yẹn mọ́ ẹ mọ́ ìyá bara múre jẹ́ o tó bá ti ń bá yín ṣẹ́gun yín ẹ̀yin náà ẹ máa fẹ̀mí ìmoore hàn ó tán. dẹ̀ bá mi sọ kínní kan fáwọn èèyàn wa ṣe rí gbogbo àwọn tí mo sọ pé àìṣẹ̀ ń gbé wá sórí ètò yìí ká dákun àfọlọ́wọ̀n bá bẹ̀ wọ́n ṣe rí tí wọ́n bá ti ń ṣiṣẹ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò mọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ Alhaji Basiru yóò àmọ́ lọ sọ́dọ̀ babaláwo bíi mẹ́jọ yóò kó lọ́wọ́ ẹni tí àdúrà bá gbà tádùá rẹ̀ bá gbà lórí yín ẹ̀ ní dámọ̀ Ọlọ́run bá ń gbọ́ ẹ̀ ní dámọ̀ ẹlòmíì ọ̀dọ̀ Ogunláyé Ọ̀tá Ọ̀làmì ní ọlọ yóò tó kó babaláwo bíi mẹ́fà lọ́wọ́ bí Ogunláyé ṣe ń fún níṣẹ́ yóò tó máa lo iṣẹ́ ti babaláwo mi. ọmọ ayé ẹ̀gàn ò lè ṣe yóò tó increase ni torí pé ńgbò bá tíṣẹ́ bá ti pọ̀ ju tó ti lo iṣẹ́ gbọ́nra ogun kájí òye kó ṣẹlẹ̀ sí ni yóò padà ṣẹlẹ̀ sí. ẹ̀ náà so bẹ́tà tó bá ọdún ẹni tẹ́ bá ti fẹ́ lọ àwọn bíi mẹ́ta tá a ti sọ fún yín kan mẹ́ta confam. bẹ́ẹ̀ ni so ìtẹ́ bá ti fẹ́ lò nù wọn ẹ lọ síbẹ̀ ẹ dẹ̀ dúró síbẹ̀ nǹkan tó bá fún yín ẹ lò ẹ pẹ̀lú gbàgbọ́ ogun ayé yín ti ogun ayé yín máa di iṣẹ́. mo ti gbé Basiru mo ti gbé wọn wá sórí ètò báyìí ẹ lè láǹfààní láti rí wọn Alhaji Basiru small body big engine mo ti gbé wọn wá sórí ètò ẹ lè láǹfààní àti rí wọn mo ti gbé wọn wá sórí show mi Ogunláyé Ọ̀tá Ọ̀làmì mo ti gbé àwọn náà wá sórí ètò mi ẹ láǹfààní láti lè rí wọn afa olómi afa àtọwà ní àjọ yẹn àti ìgbé wọn wá sórí ètò torí pé wọ́n bísí wọ́n máa ń sọ̀rọ̀ orí wọ́n máa ń gbé káàkiri ni àwọn yẹn wọ́n máa ń gbé káàkiri ṣùgbọ́n àwọn èèyàn màá sì gbá wọn náà wá sórí ètò àwọn gba àwọn tí mò ń gbé wá small body big engine ni wọ́n they are very small body big engine ni wọ́n ẹ̀yin tí bá wá nígbàgbọ́ dáadáa torí gbogbo wọn náà gbogbo nǹkan tá à ń sọ ọ̀rọ̀ lórí ìgbàgbọ́ ni tó bá ti nígbàgbọ́ kódà bá fún ọ lómi yóò ṣiṣẹ́ lára ẹ̀ mọ́ra fún ọ ní pé lókínì lásán wàhálà yóò ṣiṣẹ́ lára ẹ̀ torí pé onígbàgbọ́ ni. àwọn èèyàn máa ń ṣe kinní kan tó kàn máa ń surprise mi ó ní ẹnìkan tó ṣe kinní kan ẹ máa rí post lórí social media ẹ máa mú nọ́mbà ńbẹ̀ ẹ pé babaláwo yẹn ẹ pé ẹni tó gbé program tó ní program yẹn kẹ pé kẹ béèlè pípa bó ni o a fẹ́ ṣe nǹkan báyìí ẹni báyìí tẹ gbé wá sórí kinní o bó ló ṣe jẹ́ o ẹ ṣàtọ́kùn wa débẹ̀ o bó láti ẹni yẹn ó kàn mú nọ́mbà lórí program ó dẹ̀ kọrí ó dẹ̀ pé babaláwo yẹn ó dẹ̀ kọrí síbẹ̀ ó wá débẹ̀ tán àwọn babaláwo yẹn wá gba báṣabàṣá wọ́n wá wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe nǹkan fún nǹkan tó ń ṣe fún òṣìṣẹ́ ó dẹ̀ wá ó dẹ̀ dúró síbẹ̀ ó dẹ̀ pẹ́ ń bẹ̀ ó pẹ́ ń bẹ̀ tó lo sọmọ bí àwọn ọjọ́ ó lo ọjọ́ tó sùn sílé babaláwo ẹ̀yin náà ẹ mọ̀ wo kéèyàn wá láti ìlú òyìnbó kó dẹ̀ lọ sùn sílé babaláwo ní Nàìjíríà láì sọ fún ẹni tó ní program láì sí ọkọ ìgbà tí wọ́n gbà tán ẹ̀ṣẹ̀ wá ń pariwo ó ẹ̀ṣẹ̀ wá ń kígbe síta ó ẹ̀ṣẹ̀ wá ń pe olóòtú pé ó ẹ̀ṣẹ̀ wá ń pe àwa pé babaláwo báyìí tẹ́ gbé wá sórí ètò ó ṣe báyìí fún un ó gbowó lọ́wọ́ òun ó gba tàn lọ́wọ́ òun ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ òun ó ti dáhùn padà sóko sẹ́lí ẹjọ sẹ́bi tìlà wa ni. ẹbí ta ni ẹbí ẹ ní. ta ló jẹ̀bi olójẹ̀bi ara ẹrú ara ẹ̀rọ tí ẹ bá ẹ pé
tán bá bẹ́ ó gbéra láti ìlú òyìnbó ó lọ sí ilé babaláwo ó lọ sùn bẹ̀ ó lọ ń sùn bẹ̀ ó ẹrù ò bà ọ́ pé tán bá gé orí ẹ̀ níbi tí ayé lédè yìí tán bá gé orí ẹ̀ sí owó ó ẹrù ò bà ẹ́ ò bẹ̀rù ayé ara ẹ̀ ẹlòmíì in fact ọ̀rọ̀ àwọn èèyàn ti sú mi o. yẹri àwọn ẹlòmíì wà lóyún òyìnbó yẹn wọ́n máa sọ pé àwọn bẹ̀rù ẹlòmíì ò bẹ̀rù gan tó dédé gbéra láti ìlú èbò Amẹ́ríkà wákẹ́ dédé gbéra Nàìjíríà èmi tí mo gbé yẹn wá sórí prógráàmù mi tí mo ń polówó wọn ò ní jẹ́ kémi gbọ́ mọ́ mo tiẹ̀ mọ́ ń gbọ́tẹ́ lómi gíga mọ́ sọ pé ká má jẹ́ ká lọ́kọ́ láláwo dé mọ̀ pa wọ́n wá. At the end of the day tó máa padà gbá ọ́. wàá ṣe máa pe nọ́mbà wàá ṣe máa sọ pé brother mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ó yẹ kí n ti pè yín tẹ́lẹ̀ àmọ́ ẹ má bínú due to some things ni ẹni tẹ́ gbé wá sórí ètò mo pè wọ́n mo lọ sọ́dọ̀ wọn wọ́n gba ibà yìí lọ́wọ́ mi wọ́n gba kíníkan lọ́wọ́ mi nǹkan tán ṣe fún mi ò ṣiṣẹ́. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan surprise me ẹnìkan bẹ ní orílẹ̀-èdè kan ó wá pè mí pé kí ni solution sọ̀rọ̀ ayé tó ń lè ṣe mo wá ní màá bẹ́ẹ̀ pé ẹnìkan tí ó ràn ẹ́ lọ́wọ́ mo wá bá pé ẹni yẹn wá ní solution ọ̀rọ̀ ayé ẹ̀ gbàtà ṣírò gbogbo yẹn owó yẹn jẹ́ 2,500 mo wá ní ẹni yẹn ní kó lọ ṣe báyìí níbi tó wà tó bá ti ṣe tán àwọn bá parí yòókù ní Nàìjíríà pé gbogbo owó tí ọ̀nà ò ní ju 2,500 lọ mo wá ṣàlàyé fún ẹni yẹn náà wá bá sọ̀rọ̀ ǹjẹ́ sọ mọ̀ pé wà tó di after oṣù kan mi ò gbúdọ̀ máa yẹn mọ́ ọkàn dédé pè mí ni ó ṣe pè mí báyìí ó ní Kọ́lá Aláwọ̀dé ó ní ó yẹ kí n máa kó ẹgbàá bo níbi tó ń wà ní mo ní kó ẹgbàá bo ó ní ó yẹ kó ń wà lórí ìkúnlẹ̀ kí n ní kó ń wà lórí ìkúnlẹ̀ kó ń gbé òkúta lérí kí wọ́n á máa kó ìgbàjúbo mọ́ ibi tó ń wà mo ní kí ló ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ó ní sí mo believe pé òun padà lọ sọ́dọ̀ ẹnìkan tí mo gbé wá sórí ètò ó lóun kọ́kọ́ ná 380 bẹ́ẹ̀ náà ó ní bí mọ̀ ó ní bó mọ̀ gan kó ń kún fún yín lówó yẹn kí kó ń fún yín pé kẹ́ ẹ mọ́ fi ṣe pé òun bùn yín kẹ́ ẹ mọ́ fi gbé program yín lárugẹ ó nígbà tó ń tó wá ná 380 tán ó nígbà tó di ọjọ́ kejì lọ wá pè wípé àwọn ó kù 50,000 tí ó tún ná òun ní di 50,000 sí o òun wá ní kílẹ̀ 50,000 sí ó níbi tí iye ti wá sí nu kó n tiẹ̀ pé Kọ́lá Aláwọ̀dé wò nígbà tó wá pè mí mọ́ arẹ́rìn èèyàn ní ká lọ mú 2,500 wá ṣe rí nǹkan tí máa ṣẹ́gun ayé èèyàn owó rẹ̀ òkè ń pọ̀ ẹ jẹ́ ká bára wa sọ tọrọ nǹkan tí máa ṣẹ́gun ayé èèyàn owó rẹ̀ òkè ń pọ̀ ṣe rí àwọn babaláwo tó fẹ́ gbá yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni ó tún wá lànà mọ́ ṣe gbá o ó gbọ́dọ̀ ló tún fẹnu ara ẹ ṣàlàyé mọ́ ṣe gbá ọ ẹnìkan lọ́jọ́ kan mi ti sọ nǹkan kan ó ní ẹ send account number yín mo dẹ̀ send account number mi fún pápápá ó dẹ̀ send owó ńlá kan sí mi mo ní fún kíni ó lóun fún mi má bínú jàre ó lóun fún mi lówó yẹn pé kí n máa mú lọ pé mo ní rárá ó ò lè fún mi kí ni ìṣòro yín gangan ní kẹjẹ́ kí n mọ̀ kẹ́ ẹ dédé bùn mi lówó ìtàmì kíní tí ìṣòro yín bá ti ṣẹ́ iye tó bá wù mí ni mo lè gbà lọ́wọ́ yín pé ìṣòro ṣẹ́ o mo lè sọ pé ẹ dákun àwọn èèyàn mọ pàtàkì nǹkan tí mo fi gbé tó ìgbà kalẹ̀ gan sa délé wọ́n mọ important nǹkan tá a fi gbé ètò ìkalẹ̀ Yorùbá special máa gbọ́ mi wọ́n mọ important ẹ̀ ṣé ní important tí mo fi gbé ètò ìkalẹ̀ tó pọ̀ jù ni wípé láti lè ran ọmọ káàró òjìlé lọ́wọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo tún fi gbé ètò yẹn kalẹ̀ láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wípé nǹkan wà nílẹ̀ bàbá wa àwọn nǹkan tí mo tún gbé kalẹ̀ ni wípé láti lè la ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí èèyàn ti miss àti tá a ti sọnù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ogun ayé rẹ̀ inú ilé wọn ló ti wá ogun ilé níbẹ̀ lòmíì ìjà ṣùgbọ́n láti lè jẹ́ ká bìlífù pé ogun wà ayé ń bẹ èèyàn sì wà láìtàláì àti láti lè jẹ́ ká àwọn èèyàn máa dúpẹ́ torí mo fẹ́ràn nǹkan kan tó ń pè ní ìdúpẹ́ lọ́pọ̀ mo fẹ́ràn ìdúpẹ́ gan o mo fẹ́ràn ọ̀rẹ́ o kéèyàn máa sọ pé Kọ́lá Aláwọ̀dé adúpẹ́ pẹ̀lú nǹkan tó bá wa ṣe o adúpẹ́ o mo máa ń láìkí ẹ̀ gan ó máa ń fún mi lórí yìn ó sì máa ń mú ọkàn mi balẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ràn tó kíní yẹn láyé ò sí àwọn nǹkan tí mo fẹ́ràn tó láyé ò tí ì sí káwọn Kọ́lá Aláwọ̀dé Yorùbá Dùn Online TV àwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o tó ọkọ̀ dẹ̀ tí wàá máa kíní tí kíní ẹ̀ dẹ̀ ṣiṣẹ́ tí àdúrà dẹ̀ gbà pé mo máa ń láìkí ẹ̀ mo máa ń láìkí àwọn nǹkan yẹn important kan tí mo sì gbé program yẹn lẹ̀ ara ẹ̀ lẹ̀ rí yẹn
at the end of the day ọ̀pọ̀lọpọ̀ wa ẹ ní follow instruction ẹ ní follow nǹkan tá a ní kẹ́ ẹ ṣe at the end of the day problem upon problem ó tún wá mọ eré lura wọn ebi bẹ̀ wá ní o mo bẹ̀ wá ní ṣẹ́ẹ̀tì ráwọn tí mò ń gbé wá sórí ètò lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ báyìí Alhaji Bashiru Akínpẹ̀lú Ogunláyé Ọ̀táọ̀lámì bàbá kan náà wà dáa sí wọ́n bàbá tí mo pè ní bàbá tí mo sọ pé wà ní kínní yẹn màá gbá wọn náà wá sórí ètò àwọn yìí ò ní béèrè kọ́bọ̀ lọ́wọ́ yín o wọ́n dẹ̀ bá yín ṣiṣẹ́ Ọlọ́run dẹ̀ bìyà àṣòro yín ẹ wò ẹ jọ̀ọ́ ẹ mọ́ sọnù kẹ́ tó sọnù ẹ mọ́ jà ká sọnù ká tó sọnù mo fọlọ́wọ́ bá bẹ̀ wá ni Ọlọ́run gbàdúrà gbogbo wa o ẹ mọ́ jà ká sọnù ká tó sọnù ẹ mọ́ jà ká sọnù rárá ká tó sọnù. ẹni tí òpó ẹ̀ dàrú pàṣẹ nǹkan tó kún yẹn tó padà mélòó wá wọn tó ní fọ́ mọ́ra wọn ẹni tí wọ́n máa mọ́ra wọn ẹni tí wọ́n mọ́ra wọn náà bàbá ń pàdé káàkiri so bọ́ọ̀sì bí mi ẹ̀yìn rẹ̀ yìí ó yà ń sàlẹ̀ ọ̀pẹ very simple náà. Alhaji àwọn èèyàn wá láti Òṣogbo mo bá wọn kan láwọn wá láti kínní mo wá wọn kan wọn wá láwọn kínní wọn wá káàkiri bàbá nítorí ẹ̀yin nìkan gba tí mo dọ̀dọ̀ yín lánàá ẹni ká tètè dé o èmi wá lọ dé ní nǹkan bí aago 10 kọjá àbàrà yìí wọlé mọ́. mo fi ní kẹ́ ní sòrò díẹ̀ pé màá jẹ́ kẹ́ wọlé. tẹ bá wo aago tá àyìn tá a fi yín ṣe báyìí ó ti ń súnmọ́ bí aago bíi 3 ọ̀fẹ́ lù. kò tí ì kàn yín náà só kàn yín ni. kọ̀ọ̀kan wa ẹ̀yin lẹ́ni ká wọlé. kò jẹ́ ni. bàbá sí gbogbo wọn náà ni wọ́n sì máa rí solution sọ̀rọ̀ ayé wọn. èèyàn lè máa tó sípítà tí ń parọ́ láti bí 20 ọdún so 40 ọdún so. láti bí 20 ọdún 40 ọdún. mo tún ń sèkà fún àwọn 67 ni o tádìmí ti kú gbà yẹn mo tún ń sèkà fún yàn. láti 67 tádìmí ti kú èmi ní akọ́sọ́ àwọn abẹ́rẹ́ sí bẹ́ẹ̀ ní sẹ́ láti gbà títí náà. a jẹ pé ẹ̀yin náà wà pẹ̀lú bàbá ńgbà náà. àbá máa ní mẹ́ẹ̀bẹ̀ náà bí mi sí. bàbá owó ẹ̀mí ẹgbẹ́ dẹ̀ so. ṣe é ní ìlàkọjá. ìlàkọjá pọ̀ lórí ṣeéṣe ṣùgbọ́n níbi ká sọ̀rọ̀ ká fi bí sán ló pọ̀ jù. bíi tìbò. ẹlòmíì ò wọn fẹ́ fún orí san orí. n fẹ́ fún orí san orí. bàbá mi ká tọ́jú èèyàn kó tó kọ́ fẹ́ mọ́ ẹ̀ pé ó dàbí ẹni bóyá ẹran já ọkọ̀ fúnra ẹ̀ táwọn tẹ̀ràn mílẹ̀ náà pariwo ẹran tó sì já ọkọ̀ fúnra ẹ̀ táwọn tẹ̀ràn mílẹ̀ sàkóso tó wá bí sìn àkíyèsí pa lọ́kọ̀ ẹ̀wọ̀n wá fúnra wọn ni táwọn tẹ̀ràn mílẹ̀ náà pariwo káwá sọ alábẹ́yẹn kó yẹn wá sẹ́kù ó yẹ kí yẹn lè dúpẹ́ wọn ẹ̀ sábà dúpẹ́ ní àdé àdó wọn bí ọdún 9 sí ọdún 8 sí ẹ̀dá mọ́ àwọn tó ń sọ bẹ̀tọ́ lọ́run ni wọ́n ń yọ ẹ̀dá kò ní alára. bàbá n gbọ́dọ̀ ti jogún rẹ̀ lẹ̀ torí mo rí ìsọ̀rọ̀ yín ìrẹ̀lẹ̀ ìwùwà yín ìrẹ̀lẹ̀ ẹni tí ọba mọ̀ yín gan wàhálà yìí yóò ti kó imérò wọn ní mọ̀ pé yín lẹ̀ jẹ́ Alhaji Akínpẹ̀lú. dáàdi wa ń bọ́ bí àwa bí ọgbọ̀n nígbà yẹn bí ọmọ ìgbọ́n àbúrò tán kó sọ́dọ̀ bẹ̀tà tí wàá bára wa jà pọ́ mẹ́kẹ́ sí wọn bára wa jà yẹn àméjì náà bọ̀rọ̀ náà. ní bàbá. ẹ̀wọ̀n náà méjì ni pé ẹ gbọ́dọ̀ arojọ́ fún àwọn ẹni tó jẹ̀bi káwọn dá lẹ́bi ẹni tó jẹ̀bi káwọn já láre ẹ̀sẹ̀ àwọn bára yín jẹ́ sí gbogbo tira yín ó wá ti jẹ́ ká mọ̀ pé yẹn máa fi sùúrù báyé. torí ẹ̀ lẹ́yìn náà sì wá bẹ̀rẹ̀ sùúrù láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé yín torí kò sí ẹnìkankan nílùú Mọdákẹ́kẹ́ látòkè délẹ̀ ọgbọ́ èmi ò dáìmọ̀ o alẹ́ àná mo tó mọ̀ ẹ́ mo fi Káàbà búra mo fi alálẹ̀ ní Mọdákẹ́kẹ́ mo fi búra n ò rí láyé àná yìí náà ni mo tó rí yín ìgbà tí mo dẹ̀ rí yín ẹni kí n wọlé mo ní Kọ́lá Aláwọdé ló kọ ọ̀hún lẹ́bàá ní sèse ló ní àrùn mo ní bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n sọ̀rọ̀ àwọn àlejò náà tó wọlé àlejò kó tó tún wọlé lànà náà tó dákọ̀ Aláwọdé lẹ́wọ̀ ẹ̀sẹ̀ wà fọ́tán pátápátá pé lóòótọ́ kì í ṣe pé ẹni ní fọ́ọ̀mù bàbá tẹ bá wà wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní òyìnbó tó yẹ pé ẹlòmíì ti wà bẹ́ẹ̀ ti lé ní 40 ọdún ẹlòmíì ti wà bẹ́ẹ̀ ti lé ní 30 ọdún àti rí nǹkan ti pọ̀ nù ó dògbòdò dé ṣe solution wá. wọ́n máa ń sin ẹ̀ka fún wa mí náà máa ń travel dáadáa o máa ń travel síbẹ̀ wọ́n máa ń sin ẹ̀ka fún wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà wọ́n lógun àti ọ̀dọ̀ wa ń bí lọ kì í ṣogun o ogun àti bí ibo mo fẹ́ kí n sàlàyé. ogun àti inú mọ̀lẹ́bí ogun àti inú ilé ń bí ogun náà lé ọmọ sábà jà lọ́hùn bí ká sọ rẹ kó níbi lọ́hùn tábà tírèsì ogun náà lé ní bí ká jà níbi iṣẹ́ láfẹ́ máa ṣàyẹ̀wò rẹ̀ ogun náà lé ní bí ká múyàwó láti bí lọ sọ́hùn kó dọ̀kọ́ ọmọ lọ́hùn tábà tó bí ogun náà lé ní tẹ mọ jẹ́ kí àwọn èèyàn bọ̀rọ̀ tọ́jú ara ẹ̀ kó tó lọ sọ́hùn ọ̀nà kó tó wọn bẹ́ẹ̀ náà kó máa tọ́jú ara ẹ̀ náà kó wọ́n dà ọ́ dúró káwá jagun láyé ni. èèyàn lè wà lọ́hùn kó máa tọ́jú ara ẹ̀ Nàìjíríà. àwọn ọmọ sẹ́ẹ̀dì kan sí àmọ́ tọ́jú àbàṣe ewu nígbà kábàṣe. bàbá èèyàn sì lè wà Nàìjíríà tó bá fẹ́ lọ kọ́kọ́ tọ́jú ara ẹ̀ kó tó di kó lọ sọ́hùn. bàbá yóò dáa fún yín. defense better than kill. yóò dáa fún yín tí ó pọ̀ ẹnìkan ó lọ sí Amẹ́ríkà ti lé ní 40 ó lóun ti wà mẹ́ láti 1980 that is to say 44 years ago ó lóun ti ra blọọkù ẹyọ kan sí Nàìjíríà. kò pọ̀ sí ìwọ̀jẹ́ pé kò tọ́jú ara ẹ̀ kó tó di kó lọ sọ́hùn. ọjọ́ kan tọ́jú ara ẹ̀ bàbá ẹni tí ń dojú kọ ìṣòro àìníwèé ńkọ́ tẹ́ bá wò
ẹlòmíì ti wà mẹ́. ẹni tó yẹ kó lò yẹn tá a ti yẹ ọkọ rẹ̀ ọ̀tá ẹni tó yẹ ká yẹ̀wò nípa ẹ̀ tá a ṣe ẹ̀wò sọ àmọ́ tó yẹ ká ṣe fún wa lè sẹ́ẹ̀dì tó máa lò sí i ẹ̀pẹ́ tí ò ní wèlé wálé nítorí la máa sẹ́ẹ̀dì sí tó a ti lò ó gán sẹ̀. bí àwọn orílẹ̀-èdè wo gẹ́lẹ́ tiẹ̀ ti lọ rí. London mo máa sábà ẹ̀bẹ̀ náà lẹ́tọ́ sọ pé ẹ mọ jíde aláwọ̀dé ẹ mọ lọ London dáadáa ẹ mọ ẹ̀gbọ́n mi ní London ó fọkàn bàbá tẹ bá wà wò dáadáa ẹlòmíì wà Nàìjíríà Èkó ní ń gbé Mọ̀dákẹ́kẹ́ ló sì yẹ kọ́ mọ́ ẹ gbé yóò wà mọ́ struggle yóò wà mọ́ sáré kò ní lè lè bá kí ni máa ń fà á. ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìtóbi wa dá lẹ̀ gangan ìtóbi wa dá nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó wà fẹ́ tẹ ọmọ bíi ti bó. nígbà kan máa ń yẹ àkọsíjáyé ọmọ wò àwọn òbí ó yẹ àkọsíjáyé ọmọ wò kí ló yẹ kó ṣe ẹni tó yẹ kó ṣàgbẹ̀ tó sọ pé òun fẹ́ ṣe lọ́ọ̀yà ni tó a parí kò ní practice rárá ẹni tó yẹ kó jẹ́ kó máa tọ́jú yẹn kó máa jẹ́ bíi fitness tí wọ́n bí àgbẹ̀ tí wọ́n fún yàn ló ń jẹ́ tó lóun rárá òun fẹ́ ṣe dókítà ni kò ní gún bẹ́rẹ́ a máa gò kadà káàkiri ni torí wọn ò yẹ ìgbésẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ wọn ò ṣiṣẹ́ lórí ẹ̀ láti fẹ̀sìn dá nǹkan rú ẹ̀sìn la fi fọ́jú ẹ̀ fi tiẹ̀ pọ̀ so. bàbá tẹ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín nígbàgbọ́ pé táwọn bá fi lè lo òfin òkun ogun ayé àwọn ṣiṣẹ́ bí ìṣubú. ẹlòmíràn wà nílẹ̀ tí ò kú òun bí tó sì ń gbé nǹkan rẹ̀ sí ẹgẹ́ mi sáà kó ti yẹ kó yẹ òkè sẹ́kọ̀ọ́ yẹ kó hàn sójú ọ̀nà àbí sójú ọ̀nà Yorùbá ní abéèrè ọ̀nà kì í sì nà ó yẹ kó béèrè pé sẹ́kọ̀ọ́ ń gọ́ àwọn ẹ̀ sásìkò ti tó láti gbéra gan àbí ó sásìkò ó yẹ kíra wẹ̀ ti díwájú ìwọ̀n yẹn sọ́ndọ̀n kó tó ti pé àwọn àríyá fẹ́ tráfù sí wọn ti bá agbẹ́sìn káwọ́ wọn á dọ̀n ṣáájú kan tó gbéra ń bí ó yẹ kó lọ ní wọ́n sọ fún un bí akọ́ máa wà wọ́n sọ fún un ìní òde sí wọ́n sọ fún un. wọ́n sọ fún un. ọba fẹ́ lọ lóòkùn sí wọ́n ti bọ́ àwọn ọba ó ti kọ́ èèyàn kan ṣáájú lọ́sọ̀ yẹn tẹ́gẹ́ mi sìn so bí wọ́n yóò sílẹ̀ so ẹ̀ka káyọ̀dé jálùbí kan jálùnà gbó kò mọ ó yẹ kó ti wọ́n náà bẹ̀rẹ̀ sílẹ̀ kó tó di pé lọ́sọ̀ yẹn máa ń tọ́jú ara yẹn káà tó gbé gbèsè. àlẹ́ nìkan pè mí ó lóun wà l'Amẹ́ríkà ó lóun sì sùn lálẹ́ wọ́n náà fárun orí lọ wọ́n fárun abíyá wọ́n fárun abẹ́ lọ ń bọ̀ náà gbà fà. ogun náà lẹ́nu òyìnbó ní fárun abẹ́ èèyàn wọ́n máa fi yẹn pé ìrọ̀lẹ́ ń pa ni òwò yà wá pé ó ń ṣẹlẹ̀ ó yà bó ń ṣẹlẹ̀ so iṣẹ́ Yorùbá nìyẹn so. kí wàá ní solution. òun ni kéèyàn nígbàgbọ́ kéèyàn máa súnmọ́ lọ́hùn kó dẹ̀ máa dáwọ́ dún nípa àjò ẹni tí ń pè ọ́ ò tí ì dáhùn wọ́n tán ó sì dákẹ́ olóhùn gbàgbọ́ ya ọwọ́ àdáhùn náà nà ó ẹ tí sì ń pè ọ̀dà kẹ́ ẹ̀ tí àwàdà dáhùn náà ni ẹ tí egun ń lé kó rọ́jú tí wàá ti dúró ara egun ti ń lé. àwọn kan wá wò pé sáyé wà ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan pè mí l'Amẹ́ríkà ó lóun òbí nípa ayé wà. Ọlọ́run ló dá àwọn ayé wà. mo wá béèrè pé bó ló ṣe mọ̀ páyé mo láyé mọ̀ tí ń ṣe mo láyé ò ṣeun ó láyé ò ṣeun bó wà níṣẹ́ sì ń lọ wà látàlá láti bí ogún ọdún tó ti wà l'Amẹ́ríkà ó sì ń wọ́ ọ̀ṣun kiri ni ó sì tún sọ pé kò sáyé. àwọn èèyàn òkè àwọn àgbà máa ń pààrọ̀ kò sí èèyàn àwọn èèyàn òkè kakún kí àwọn afarakọjá nǹkan wọ̀ mẹ́sẹ̀jì wọn ni ọ̀rìn ojú oorun mẹ́sẹ̀jì wọn ni mẹ́sẹ̀jì wọn ni pé nǹkan lọ́wọ́ pé mo ti ń lọlẹ̀ nìyẹn káyọ̀ ọmọ jápà láìdáràn mẹ́sẹ̀jì wọn ni kí àwọn jíkára máa ròyìn láàárọ̀ mẹ́sẹ̀jì wọn ni kí àwọn abẹ́ ẹ̀sìn kó dé pọ̀ ńlé lójú kan kó dé pọ̀ sìkìtì sọ́dẹ́ housefly mẹ́sẹ̀jì wọn ni so kí àwọn máa jẹun lójú oorun mẹ́sẹ̀jì wọn ni ìbálòpọ̀ ojú oorun school àtijọ́ lójú oorun ọ̀rẹ́ àtijọ́ lójú oorun ẹni tó ti kú ti pẹ́ ibi wọn ti bí a lójú oorun ibi wọn ti wà dàgbà lójú oorun family compound lójú oorun primary school àtijọ́ lójú oorun ntọ́gbọ́tà àrí máa tó gbọ́tà ti fi náà lẹ̀ wọ́n tó ń wọ̀ lójú oorun kí a máa sọ̀rọ̀ òkè lójú oorun wọ́n sálẹ̀ mẹ́sàgì wọn ni wọ́n fẹ́ kéèyàn ó rámẹ̀ yẹn kó jáde sórí ara rẹ̀ kó tó kí wàhálà yẹn ṣẹlẹ̀ sí àyíká kún. bàbá a jẹ́ wípé nǹkan tẹ́ ń ṣàlàyé ni wípé kẹ́dà máa sùn. kí a máa sinmi ni ọkọ máa sùn ni. kọ́mọ gbòòrí lé pílò kọ́mọ sùn lọ. wọn ti sọ Ọlọ́run tọ́lọ́ ọ̀ràn sàánà rẹ̀ pé ẹlòmíràn jókòó sórí òkè a máa pray ń bẹ̀ ìyẹn abẹ́ òkúta máa pray ń bẹ̀ ìyẹn ni dúró náà. tẹ́fọ́ àwọn bí Ọlọ́run ni wọ́n sì ń tún bẹ́ lọ́hùn sí kábíyèsí wọ́n sì ń kó ń lo kan sá lọ sókèjì àyìnà dúró náà ni owó èèyàn gbọ́dọ̀ dúró irú ẹ̀rọ tó àti dúró gan sẹ́ àìdúró ni jó. à ń lọ sílò à ń lọ kírun à ń lọ à ń bọ̀ ibi àìdúró náà ni láti àwọn àṣàdúrà à ń lọ church à ń lọ à ń bọ̀ àìdúró náà ni náà kó sùn yàrá ìbáyìí náà. pásítọ̀ kan ti ẹ̀ pè mí l'Amẹ́ríkà ó ní gbogbo ìjọ ti túmọ̀ lórí mo ní kí ló dé ó ní kò yé mu bó wà lẹ ṣe ó nígbà tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ jọ yẹn ó ní wọ́n lé ní 500 ó ní níṣẹ́ báyìí kò sí ẹyọ kan mọ́ kò sí nǹkan kan mọ́ níbẹ̀ yẹn bàbá tẹ bá wò dáadáa látòkèdélé ẹlòmíì wà l'Amẹ́ríkà ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ ń dákọ̀ Nàìjíríà náà ẹlòmíì wà Nàìjíríà débi wípé ibi tí ti ń ṣiṣẹ́ ọkàn dédé lé lẹ́ẹ̀kan náà ló bá di wípé ẹnu títí ń jata ẹnu títí ń jẹran àwa lè yẹn kankan mọ́. ẹlòmíà lòun bẹ́ẹ̀ òun ṣe àánú bẹ́ẹ̀ tàbí òun sọ̀rọ̀ ní wíwárà tó wá tírèsì ogun àti ogun kan ló wà lábẹ́nú ẹnìkan àná ó lò fún láti destroy nǹkan.
ẹnìkan ni wọ́n lò láti jẹ́ kógun yóò bí akẹ́wàá jẹ́ òṣèré tami bomb. tami bomb wọ́n ti sẹ́ẹ̀tì ẹlẹ́ bàbá ẹ bá ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ká má jókòó tẹ́tẹ́rẹ́. ẹ̀yin èèyàn mo bẹ̀ yín ẹ má jọ ẹtẹ́rẹ́ o ẹ má tọ́jú ara yín o ẹ má tọ́jú ara yín o kí lóògùn ebi oúnjẹ kí lóògùn gbẹ omi. alẹ́ nìkan lọ ó wà ní port of entry ní Canada ó ti wọlé o ní port of entry ní Canada wọ́n dẹ̀ tún fún lẹ́tà padà kó tó máa lọ Nàìjíríà rẹ̀ ọba tó padà Nàìjíríà. ìkan náà kọ́ mẹ́rin ó ní òun ti ń lọ náà fún Ìbàdàn náà yẹnu Canada ni o fẹ́ wọlé wọ́n yẹnu kí wọ́n bá crayfish náà fẹ́ lè wálé sí. so ọwọ́ alẹ́ gbọ́n sáré pè mí tiẹ̀ so ẹni tó dàpọ̀ yẹn náà ni kó jókòó ló àpàdé àríjẹ padà. kábíyèsí ẹ tú ọ̀rọ̀ yẹn sọ bàbá torí bàbá pàgbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run o ṣùgbọ́n kó fáwọn kan. Ọlọ́run lágbára. ó ṣe é ṣe kó jẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́ náà ń bá wí ẹ sọ̀rọ̀ yín. Ọlọ́run lágbára so wọ́n ti clear kó wọ náà lù lọ so òyìnbó kan wá ní kó wọn bọ̀ kó wá ń bí ó yẹ inú kí ní inú tó gbé lọ́wọ́ wò so ló bá èdè ń bẹ̀ èdè ẹgẹ́ mi ń sìn náà dàdúrà fẹ́rẹ̀ pa sí òun wá sáré pè mí so òun wá sáré sábà lè lórí so wọn á dárí jẹ padà. wọ́n ní áfírí rẹ̀ kọ́ mọ́ ẹ̀ tí ò àríyàn pé nǹkan tó ní kò sí pọ́lẹ̀ nǹkan tí ò àríyàn pé nǹkan ó ti yíwọ́. bàbá ó ti yíwọ́. só ṣeé ṣe ẹni tán tì mọ́lé l'Amẹ́ríkà kọ́nà dẹ̀ túlẹ̀ láti Nàìjíríà. ẹ tó bá ti tá ti mọ orúkọ rẹ̀ tá mọ orúkọ rẹ̀ n ta dẹ̀ fẹ́ gbà lọ ara rẹ̀ bá ti fi lé a lọ́wọ́. ó ní nǹkan tẹ́ fẹ́ gbà wọ́n á fèrè. bíi kíni kò ṣeé sọ lórí afẹ́fẹ́ ẹ̀já dúró bàbá tẹ bá wà wò dáadáa ṣé ẹ ti lọ́jọ́ ayọ̀ rẹ̀ tẹ wò kì tẹ wà wò lẹ̀ pé Ọlọ́run mo sì dúpẹ́ mo lọ́jọ́ ayọ̀ o níbi iṣẹ́ èmi náà ti ẹ̀ kábàámọ̀ pé mo gbéṣẹ́ bàbá mi ń gbé. 87 ni dáadáa kún gbà yẹn so school mi fẹ́ dúró díẹ̀ mo fagídí jáde from 5 gbà yẹn from 57 yẹn wọ́n sàn sọ́kọ̀ àti kí n lọ school ìdí iṣẹ́ náà mo ti wá ṣiṣẹ́ fún yàn lọ́wọ́ ní alájí ọba sì wá. ẹ ti di alájí gbà yẹn o. àfọwọ́ àwọn mo ti dàrẹ́ mo ti lọ school mo ti dàrẹ́ mo ti lọ school. ní 1987. no 87 mo jáde from 5 so ó wù mí kí n lọ school sí bẹ́ẹ̀ dáàbò àti fún ẹ̀tọ́ mi ò sí mọ́ sí ẹ̀ mọ́ so mo sàn ń yí mọ́ nígbà sọ bẹ́ẹ̀ ni pé ìdí iṣẹ́ yìí náà mo ti wá rí ọ̀nà àbáyọ láti lọ sí school ni ara tèmi ha ẹ̀pù mi báyìí àná ni kí n wá lọ sí school AU náà. lẹ́bàá tó lọ ẹni tí ò ní ìrètí. ìgbà tí wọ́n á jáde so this is my diploma. irọ́ ni o ẹ ṣe diploma rẹ ṣe wáyé. BSc rẹ. ẹni tí ò ní ìrètí padà ṣe diploma. náà mi dùn jù láyé kí n náà lè so àṣeyọrí mo lè lọ school sa. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn sìn. mo jẹ́ mi. ẹ padà sí diploma. pàṣẹ iṣẹ́ náà mo sì rẹ̀ tí ó tẹ̀mí sí lóore tó náà wá san orí yẹn padà bẹ́ẹ̀. bàbá tẹ bá wò dáadáa kò sí bí ojú ọ̀run ó ṣe funfun tí ò ní ká ṣe sùúrù kò sí bí ojú ọ̀run ó ṣe funfun tí ò ní ní yẹdẹyẹdẹ dúdú kan ṣe ti ní ọjọ́ wípé ìgbà sì ti ṣiṣẹ́ yìí kò yẹ kí n ṣe gan só ti wà rí wọ́n yá bí ojú ọ̀kábámọ̀ kan tó fẹ́ mú bí ẹkún lọ́wọ́. ẹnìkan lẹsẹ̀ ń dùn tí mo assist ń gbà yẹn so ara ẹ̀ wá yá bẹ́ẹ̀ mọ́júmọ́ ọjọ́ yẹn mi ò sùn mọ́júmọ́ rárá. kí ló ṣẹlẹ̀ gbogbo àgbáyé fẹ́ gbọ́ yín ni o. ìyá kan sàn fẹ́ fún lọ́rùn pa ni mo sàn dìde mọ́ àtúntò ṣàdúrà mọ́ tún sùn padà tún n bá kú takú sórí awọ títí lè mọ́. bàbá ìdúró. lẹ́yìn báyìí. bàbá ṣé nínú mi dùn láti kọ́kọ́ mọ̀ ẹ̀ fúngbà àkọ́kọ́ mo sì mọ̀ wípé láti òní lọ àwọn tẹ́ẹ̀tù sílẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà Canada Nàìjíríà káàkiri gbogbo all over the world wọ́pọ̀ tó jẹ́ wípé Ọlọ́run Akínpẹ̀lú ẹ jẹ́ n pọ̀ Ọlọ́run bàbá Akínpẹ̀lú torí èmi bàbá máa ṣe pèjú bá ń lọ Ọlọ́run tó ran bàbá Akínpẹ̀lú lọ́wọ́ ẹ jẹ́ n pè báwọn Ọlọ́run Alhaji Bashiru Akínpẹ̀lú yóò tú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu pàṣẹ yìí bàbá kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà ìyá arúgbó kan rìn mọ́lẹ̀ ṣé ẹ dá ìyá arúgbó mọ̀ ni kí ló wá ṣẹlẹ̀ ẹ wà lè yarí. wọn fẹ́ kí n ràn lọ́wọ́ gbà ẹ̀ nù wọn fẹ́ kí n ràn pé bí ó sẹ̀ ní sẹ̀ mọ̀ èmi sábà pé ẹni tára ní kí n sáré túlẹ̀ ó yẹ kí n gbà gbèsè àwọn kí n tó ṣe bẹ́ẹ̀ bá ṣe ní tí ń dà tó èèyàn ńlá kan ni so. lẹ́bàá túlẹ̀ wàhálà bá fẹ́ dé gbà tó bẹ̀rẹ̀ yẹn wá rìn mọ́lẹ̀ kí lẹ wá ń ṣe. pàṣẹ ti dìbò lọ mú. a jẹ́ pé ńgbà mí mú èyí náà máa ń ní ìlàkọjá. ẹ tó jù àlọ́ náà wọ àṣẹ mà yóò pẹ́ tó jù àlọ́ sí o. a jẹ́ bẹ́ẹ̀ ṣe wà yín ṣe àwọn kan náà máa ń fi ẹ̀yìn náà lògbòlògbò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. kò sí ẹni tí wọ́n ti ń sàánú sẹ̀ mọ́ àti ìwé àti ẹ̀ka sẹ̀ mọ́ nípa tí ń sàánú sọ wọ́n máa fẹ́ mọ ẹ̀ fẹ́ kí wọ́n sàánú gbà mí. wọ́n jẹ́ kéèyàn sàánú. bàtún ti bẹ́ lọ́n so ọ̀rẹ́ rẹ̀ náà nìyẹn náà pàtàkì ojú mi sẹ́yìn káàkiri mo sá padà. mo tún ìpèsè mi jọ kejì náà náà àgbọ̀nyẹ abíwọ̀n mo ti bẹ lọ́run ti gbàdúrà sí ọlọ́run jùyàn lọ ìyẹn máa ń dùpọ̀ lọ́mọ ni ẹni tá a sin nǹkan fún òun náà máa súnmọ́ lọ àtàwọn bẹ lọ́run náà àtàwọn sin nǹkan fún náà àmọ́ bẹ lọ́run
ẹjọ́ súnmọ́ Ọlọ́run ní lámì àwọn máa dúró Ọlọ́run jẹ̀dá lọ. Wàásù Àyìndé kọrin kan ó ní ilẹ̀kùn tán ti tì tipẹ́tipẹ́ ó ní ìlú Canada ni wọ́n ti ṣí ọdún wo gangan nílùú ìlú Òyìnbó sílẹ̀ fún ẹ. Tẹ́ wò pé ìlú Òyìnbó sì sí torí ìṣe bẹ̀rẹ̀ bí yín sí tó sílẹ̀ finally ọdún wo ni. Ó tó bí ọdún 5 sí 6 sí. Bó ló ṣe ṣẹlẹ̀ kẹntàn àbí sílùú Èkó. Mo kàn lọ kí ọ̀rẹ́ mi kan so honorable ni wọ́n ń ṣe ìwé tráfù wọn lọ́nà alájà àbúrò ń tẹ̀sí nínú ẹ̀ wọ́n sọ lọ́ọ̀ mi wọ́n ní kí n já risk ẹ̀ wo. Lẹ́yìn náà bá wò pé. Ọlọ́sẹ̀mọ̀ àdèmọ́ bẹ́ẹ̀ lọ́n fún àkíyàn tráfù sẹ́mọ̀ so mi náà bá sá kó yẹn wo tán á ní ìdíyàn wí tán kí n bá kó lé ọkọ̀ mi fi tí n bá kó lẹ̀ mo ya passport mo fi lẹ̀ ndẹ̀kùn visa. Ọdún karùn-ún sẹ́yìn ni lọ́nà bá sí láti wà ilẹ̀ yìí náà ti wá lọ fúnra yín. mo ti láwọn ọmọ ń bẹ mo ti láyìn ń bẹ mo ti láwọn ọ̀rẹ́ àbúrò mo ti láwọn ọmọ tí mo sẹ́ni síbẹ̀ sọ. Gba tí mo dé ọ̀dọ̀ yín lánàá bàbá mo wá wò yín èèyàn ńlá kan mo rò pé máa bá. Yọ̀ ń bọ̀ ní mi. tí ọkàn sanra débi wípé àwọn àjọ máa pò ó bàbá ò ní dúró má wọlé o èmi náà mọ ní bàbá ẹ dúró mọ̀ ń bọ̀ wá rí bàbá mo wá rí tí n bá wò yín dáadáa wà láìkàláì látòkè délẹ̀ jọ̀ǹbọ̀ ìgidi ni ẹ fẹ́ rí lójú mi bàbá tẹ́ bá wà wò ó mo lè ti jogun agbára torí ọ̀tọ̀ lágbára bàbá ìmí ìwà tó yẹ pé ẹ̀bùn ó tó wà lára yín mo lè ti jogun agbára. Ẹ̀bùn tí mo ní jòjò pé Ọlọ́run fún mi lẹ́bùn àlá n tá fẹ́ ṣẹlẹ̀ máa lójú àlá nítorí kí n sì fẹ́ràn máa rí lójú àlá wọ́n sọ pé kí n fún mi lóko rẹ̀ máa rí lójú àlá máa dán kí n sì máa dẹ̀ sí ṣùgbọ́n wọ́n sábà sáradà lóru. èrò pọ̀ lórí yín bó lè ṣe máa ṣe. Ọlọ́run á bá kìnìún náà kọ́. lórí àwọn tí ń bẹ́ ń ta gan tán tí ń ba síta yìí bàbá tá a bá yọjú àwọn tó ti ba síta yìí wọ́n fẹ́ lé 20. Ọlọ́run á bá. àwọn kan ń lọ àwọn kan ń dé bàbá kan tiẹ̀ fẹ́ fi mọ́tò kọlu mọ́tò tí mo gbé wá bẹ̀ o pé kọ́sá tètè rí ni bàbá ọgbọ́n ò lè dá sí. kò sọ́gbọ́n àkàjọ pé kí n lóòótọ́ bí àwọn bá lòun lawọ́rọ̀ òun ló bá là ó tó ti ń parọ́ fún yàn wọ́n sá padà. mo rí pẹ́ẹ́ ní signboard kí ló dé ẹ mọ̀ ní signboard bàbá mo mọ̀ lọ́dọ̀ yìí mọ̀ bá dá signboard kankan. òótọ́ nìkan lọ́ọ̀ need àmàjọ́ ní signboard Jésù ní signboard aṣáájú ẹ̀dá ní signboard àmàbí ìsá ní signboard òótọ́ náà gbé lọ́wọ́ sọ. àti wípé tí èèyàn bá wà nílùú òyìnbó ẹ lè ṣàdúrà fún mi yóò sì máa bá a níbi tó bá wà. atẹ́gùn fẹ́ dé bẹ́ẹ̀. atẹ́gùn bá fẹ́ dé. báyà ń ṣàdúrà Mẹ́kà tí ń ṣe Nàìjíríà. ẹ ṣàdúrà Mẹ́kà ní Mádínà yóò dẹ̀ tún ṣe ní Nàìjíríà. báwọn lọ Mẹ́kà náà. bàbá tẹ bá wà wò dáadáa kò sí bẹ́ẹ̀ yóò ṣe máa ṣiṣẹ́ kì í ṣe òun gbàdéṣẹ́ máa dáhùn gbà mí ṣé ẹ ti lọ́jọ́ pé ènìyàn kàn dédé pé iṣẹ́ ọ̀dáhùn rí oṣù ti wà rí. ó lè wà tí wọn bá nígbàgbọ́ tọ́ táǹkà ló ń ọmọ kan aláàánú sí oní tí mo fún pọ́ùn lórí ìlàjì ló ń tráfù pé kí n bọ́ nǹkan repeat ẹ̀ padà pàtó ń bẹ̀rẹ̀ sí lóun rí sí ẹ̀ díẹ̀ ẹ̀tọ́ òun ló mọ̀ ń sáà tráfù padà òun fẹ́ sẹ́ńtì ẹlòmíràn tẹ́ fún nǹkan tí ò lò ẹlòmíràn fi ẹ̀sìn tàn jẹ nígbà lọ́wọ́ rẹ̀ lọ dáná àkáǹtì ẹ lọ sún náà sẹ́ mọ̀ nǹkan lọ lẹ̀ padà sóhun tó ń fà. mo rò pé kírísítẹ̀nì wá sọ́dọ̀ yín mùsùlùmí wá sọ́dọ̀ yín kò sí àyà tí òkè wá ẹ sì gba gbogbo wọn mọ́ra ẹ̀yọ́ alẹ́ ìyá gbogbo wọn lè tẹ́wọ́ gbà. bàbá ẹnìkan pè mí l'Amẹ́ríkà wọn náà ti déyún mọ́ ìyàwó nínú ti lé ní 14 years bàbá sí solution wà. solution wà tó a ti lo nǹkan. ẹ ṣáà sọ pé solution wà pẹ̀lú gbàgbọ́ yìí. ẹ tó a ti ń gbà ẹ tó a ti fún ní nǹkan tó a ti lò ó níbẹ̀ dé fún ẹ nìyẹn mẹ́ta fún ní nǹkan tí ò lò ó. bẹ́ẹ̀ lọ church ẹ pray ń bẹ́ẹ̀ ni bílíf pé àdá yóò gbà mosque ẹ pray ń bẹ́ẹ̀ àdá yóò gbọ́dọ̀ gbà tá a fún ní nǹkan náà gbọ́dọ̀ lò ó oúnjẹ la gbé lẹ̀ àgbọ́dọ̀ jẹ àgbọ́dọ̀ yò ó gbẹnigbẹni gbọ́dọ̀ mẹkin so that's beautiful kan believe Ọlọ́run need. ẹ tó wá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n wá kò ní mí nà. Alhaji sọfẹlẹ ìjà ìwé lẹ́yìn. Ọlọ́run fún alọfin gbà yẹn Ọlọ́run ló ń ṣe nǹkan. púpọ̀ àwọn èèyàn tí mo mọ̀ kó wáyé owó list wọn mọ̀ ní bíi mẹ́rin bíi márùn-ún mọ̀ gbà nǹkan kan. ọ̀sẹ̀ kan wá dúpẹ́. tànà tá a mọ mú wá mọ̀ gbà nǹkan kan. ọ̀sẹ̀ kan mo fún wa dúpẹ́ lábàá Ọlọ́run. ọ̀sẹ̀ kan lẹ fún wọn. wọ́n á dúpẹ́. bíi bò. alábàá Ọlọ́run ni màtí mo ṣe. bàbá ìgbà tẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe. Ọlọ́run ṣe. tàbá wà wọ̀ dáadáa bàbá ẹyin tẹ́ ń pe bàbá ẹ ṣe sùúrù o èmi náà mọ̀ pé bàbá mọ ẹ dákun ẹ yá wa bí ìṣẹ́jú mi méjì mẹ́rin ìṣẹ́jú díẹ̀ sí bàbá tẹ́ bá wò ìlú Mọ̀dákẹ́kẹ́ wà èmi náà jọ mọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́ tá a bá sì wò ìlú wa ìṣe ìlú mùsùlùmí ìlú kìrìsìtẹ́nì ìlú ìṣẹ̀ṣe ìlú mùsùlùmí ni tẹ́ bá wò dáadáa ẹ wá gbé òpó mùsùlùmí lọ́wọ́ ṣé kò mọ dàbí wípé àwọn onímọ̀ wò wípé kọ́mọ̀ yẹ pé mùsùlùmí nìkan bàbá ìmọ̀ dá lóhùn kì í dáhùn kìrìsìtẹ́nì lóhùn. ẹ hàn pé ìlú yìí jẹ́ ìlú ìṣọ̀kan
bẹ́ẹ̀ ni Mọ̀dákẹ́kẹ́ gan ìṣọ̀kan ní ìtumọ̀ ẹ̀. Mọ̀dákẹ́kẹ́ Ìṣọ̀kan ní ìtumọ̀ ẹ̀. ìṣọ̀kan ní ìtumọ̀ ẹ̀. Ọmọ bíbí ìlú ìpínlẹ̀ tó lẹ́yìn Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. a jẹ́ pé ẹ̀jẹ̀ kan níbẹ̀ nínú ọmọ tó ń sojú ẹbí ẹ̀jẹ̀ kan níbẹ̀. Inshallah. Bàbá ẹ bá ń sọ fún gbogbo àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ lè lò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìṣòro tán ń kojú wọ́n dúró sọ́dọ̀ yín wọ́n tó dúró sọ́dọ̀ babaláwo kan wọ́n tó dúró sọ́dọ̀ babaláwo kan wọ́n tó ẹlòmíì lè kó babaláwo mẹ́jọ lọ́wọ́ bí bá ṣe ń lo tí ní ọmọ lu ti babaláwo bí bá ló ṣe ń lo tí ní ọmọ lu ti oní Ta ló aláǹsì. fẹ́ dúpẹ́ fún? Ta ló fẹ́ dúpẹ́ fún? Pàtí fún ọ ní nǹkan wàá lo nǹkan ẹ̀ sà. Ẹ tú àṣẹ wà gbọ́jú pọ̀ tó ń bó síbò mí tó fi mọ̀ pé ẹni tó yẹ kí n dúpẹ́ fún rèé. Èèyàn fi ní kàdé nù yọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wá ní iṣẹ́ ìṣiṣẹ́ lára wọn ṣe ti gbọ́ mi ẹ̀. Wọ́n dín wọn lọ lásán ni. Kò sẹ́ńtì farakójà nǹkan àwọ̀ àjò lè jẹ́ lára ẹ̀. Àfi kristian káwọ̀ yẹn stop. Ẹni tí wọ́n bá ń sọ ọjọ́ ọ̀run àjò lè jẹ́ lára ẹ̀. Ẹ ti ń lára burúkú àjò lè jẹ́ lára ẹ̀ mọ́. Owó yẹn gbọ́dọ̀ kúrò ní àjò fi máa tí wọ́n jẹ wọ́n yó kí lóògùn ebi tó ń jẹ. ẹ tí ò wà lọ́dọ̀ bí nǹkan. Ẹ tó àti lọ tó àti ya scam. N tó ń ṣe scam àgbé. So láàsọ̀rọ̀ tí ó lò fún inú rírun, inú kíkan, inú kíkùn, inú gbígbóná, ẹ̀yìn ríro, white ojú ara yíyún, ẹ̀dà, fibroid, àlẹ́ ẹ̀jẹ̀, àlọ́ ọmọ, alábàálòpọ̀. So mo ti yàn kílẹ̀ kó wá dẹ̀ lóyún. gbogbo ẹ̀ tó wá ya gbogbo ẹ̀ tán ní kò sí nǹkan kan tí ń ṣe nǹkan. Èyàn dẹ̀ bẹ̀ àwọn tọ́lọ̀ káyé lọ́wọ́. á bẹ àwọn dádì àti mọ́mì wọ́n tún máa ń gbẹ̀bẹ̀. Àwọn nice gan. bọ́pọ̀ àsìkò yìí kí gbogbo wa níbi kíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé ìkànnì Yorùbá Dùn Online TV Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi mo ń kí yín o nílẹ̀ àti ní diaspora bàbá tẹ́ bá wò dáadáa iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ yìí tí ẹ ti fi ń lé ọmọ lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ máa gbọ́ wípé iṣẹ́ tá a bá ń ṣe tí ọmọ kékeré ọ̀bá mojú ìlẹ́jà rẹ̀ irú iṣẹ́ bẹ́ẹ̀ ìpẹ́ pààrọ̀. Ọmọ mi nífẹ̀ẹ́ sí ọmọ ń bèrè ewé àti bọ̀lọ́ mi bá mi gùn kan lẹ́yìn tó ló wà láti tẹ̀lé ọ jọra wọn náà. ló bára mọ̀ ìwòsàn náà ni. ìwòsàn náà lẹ́bàá kú ní ká tẹ̀lé. ó go ahead so. Bàbá àwọn kan bẹ́ẹ̀ lóye ìbò wọn làwọn fẹ́ kàwé sí ṣùgbọ́n ọpọlọ ti kú. àwọn sọ̀sọ̀ yìí náà. ìsọ̀yìn tó wà bàbá. sẹ́ńfù náà bẹ́ẹ̀ á jí. ẹ dúró. àná àfárúgbó lọ school náà. àtẹ̀jáde náà báwọn náà lọ school 87 sí 2016. so brain ti jí padà náà. ẹ ti kàwé kẹ́yìn láti 1987. 2016 mo padà sí PSC padà mo parí PSC. àgbàlagbà alágẹrẹ fi lọ sí. arúgbó ọmọ ẹgbẹ́ ni mí náà. lẹ́bàá dé sùkúl àwọn ọmọ wò pé akíní ni bàbá yìí èyí náà bá kúkú wọlé brain bá tún jí padà. ó simple náà. brain tó ti sùn. á jí padà. á jí padà. ọlọ́run á jí ọlọ́run lágbára. Bàbá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá di wípé ẹnìkan pè mí nílùú iṣẹ́ ní gbogbo nǹkan tí mo ń sọ ibi iṣẹ́ rí náà mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nílùú òyìnbó níbi wípé ìṣòro tí ń kò ojú ẹ̀ kò lè sẹ́ẹ̀dì 1000 sí Nàìjíríà tẹ bá bí léèrè pé kí ló ṣẹlẹ̀ adúkò yéèmù náà èmi àti òní ibi iṣẹ́ ni sáá wọ́n sàn tá a kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmíì alẹ́gun alúgbò ṣe wà yìí o aló ti lé ní 10 years tó ti ṣiṣẹ́ kan. Ẹ̀gún ni ọ wà lára ìnáwó yẹn pọ̀ tó ti nígbàgbọ́ tó ti fún ní nǹkan gbogbo wọn ṣe kó pè mí máa fún ní nǹkan lọ́fẹ̀ẹ́. ẹ dúró bí ọ̀fẹ́ nǹkan mo fẹ́ lọ yóò bá sì máa ń pòwe pé oògùn tá a bá fowó. sọ́ọ̀tì bìlífù á lò ó. ẹ̀yìn àrùn ni máa ń gbé lórí wa. ẹ̀ńtara bá tún àpárá ni wọ́n sáré lo nǹkan tán fún un. ẹni tó lè kọ̀m̀pléyìn fún yín fẹ́ lo nǹkan àti ìsìnkú fowó sí náà kó láti bá sẹ́ǹdì ẹ̀ mi ní bá sẹ́ǹdì ẹ̀ ọ̀ bẹ̀ẹ̀ tí mi yóò sá sí ń tèmi. ọ̀fẹ́ lẹ́dẹ̀ sí. kò tó máa ṣe kò sí tó lé ń bẹ̀. Bàbá tó bá di ọ̀rọ̀ ọlọ́fẹ̀ẹ́ dé àwọn èèyàn máa kẹ́rù ká sọ wá bá ilé tẹ́sí bẹ́ẹ̀ lómi ò mọ̀ tooth brush lọ́wọ́. wọ́n á dúpẹ́ lágbára Ọlọ́run á dúpẹ́ mi ẹsẹ̀ wọn sẹ́kù ní mí nù. ṣé wàá lè dùn tán bá dé. kò sí abíyàn ní mẹ́yàn náà ni Ọlọ́run. mo mọ àwọn ìyá kan níbi tán bá dé látẹ̀kùn wọ́n wọ stọ́ọ̀kì sẹ̀sẹ̀. ṣé bọ́ọ̀lù rí wọn rán mi sí wọn ni. mo ń bẹ̀ dákun ẹjọ́ o mo ń bẹ̀ o. wọ́n wọ stọ́ọ̀kì sẹ̀sẹ̀ tán bá dé bàbí ìgbà tó gún bá dé náà kó kò sí bọ́ọ̀lù ẹ̀hún Ọlọ́run jẹ́ dáadáa kò sí bọ́ọ̀lù tọ́lọ́ rán mi. ajẹ́ pé táwọn olówó ń wọ bí ọlọ́lá ń wọ bí. ẹni bọ̀ ìwọ́n kan wọ́n wọ bẹ̀ bẹ́ẹ̀ náà rí yàn tà nù. mo ní kẹ́pọ̀. bàbá tẹ bá wà wò dáadáa bó lẹ ṣe ń sẹ́mi lórí gbogbo mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ sọ ni wípé tó bá le jù ẹgbàá ló ìbò lọ lẹ́bàá lọ sinmi. mo máa ń lọ sinmi bẹ́ẹ̀ náà mo sì máa ń lọ gbà mí tó ń ṣiṣẹ́ fún ẹ mo lọ bẹ̀ náà pé kí n sinmi náà ni wọ́n tún ti ń dà láwọn bẹ̀ náà tó ti dé bẹ̀ nìyẹn. ẹ ní pa fóònù. bẹ́ẹ̀ má ti lọ kírun mi pa fóònù má ti lọ kírun máa lọ sinmi àtún padà àtún lọ sí ọ̀run. ìsinmi yín ló kẹ́ lọ kírun. mo ká ti kírun máa sinmi àtún padà padà. lórí ìgbà tí mo ti wà ní dátà. wọ́n á jókòó wọn ò lọ náà. kábíyèsí Olódùmarè a jẹ́ pé. mo try fún wọn á dóde mi bàbá mo lọ sukùl báyìí wọn á dóde mi mo ń kọ́ mi tí alẹ́ ń gbà mí táwọn lọ sukùl wọn á dóde mi àgbẹ̀ wọn ni dóde bíi tí rọ́bà wà. gbà tó bẹ̀rẹ̀ kan bá mi ń fà níta mo ní kí ló dé ó níbi tó ń wá ti jìnnà ó níbi tó ń ti wá jìnnà níbo ló ti wá lọ́ba dákọ̀ mi kan
ẹ má bò lẹ́sẹ̀ dá bàbá yìí mọ̀ ó ní mọ̀jẹ̀ ń tàn ọ́ jẹ ó ní sórí bàbá yìí ó ti wà látàrí alálùmọ́lẹ̀ ó lóun ti mọ ẹ̀ tipẹ́tipẹ́ ó lóde sí ń ṣiṣẹ́ fáwọn tíṣe yẹn ti ń dáhùn ó ní sọ yẹ káwọn kó ń bẹ̀. bàbá àwọn tí bá wọn ṣe ìgbà mi àwọn wà tó yẹ pé èyí ò ṣiṣẹ́ ńgbà mi tí ò ní dáhùn tán tí ó sì ti lo ajẹ́gùn tí ó ti lo ọwọ́ tí ó ti lo gbogbo ẹ̀ lórí ikọ̀ náà. tí à ń bá lo nǹkan fún yàn tí ò ṣiṣẹ́ ẹ̀ tó gbọ̀nà míì. tẹ́gẹ́ mi sìn ìwé jẹ́ nìyẹn. ok ọ̀nà míì tún wà kì í sọ̀nà kan ní ọ̀jẹ̀. ìwé mi àjọ bí kí n organize àdúrà fún ìyẹn ṣàdúrà fún ìyẹn ọbẹ̀ lọ nígbà tí wọ́n bá bẹ àwọn àgbà níwọ̀n tí yẹn ó dẹ̀ fún nìkan náà tí ó lò bẹ̀tí àwọn bẹ̀tí lójú àlá máa ń sọ pé nǹkan báyìí kí n ṣe fún lágbájá ìwé jẹ́ kí n ṣàṣetì jù. ní jẹ́ kí káṣe ti ọ̀wá ìgbà mi máa ń wà nígbà àṣetì afẹ́ mọ́ wá gbà mí. táwọn sọ pé nǹkan báyìí kí n lọ sọ pé ti fọ̀nà àwọn yẹn ní ìyẹn ṣe fún ọdẹ ó máa jẹ́ kí n ṣe kankan fún yàn lọ́fẹ̀ẹ́ gan. ṣé ẹ ti lọ́jọ́ ayọ̀ rẹ̀ lórí iṣẹ́ débi pé ẹnìkan kàn dédé pé bàbá iṣẹ́ ti dáhùn sọ́wọ́ àdìrà. ìyẹn ló pọ̀ jù jẹ́ kí n máa ṣe kan lọ́fẹ̀ẹ́ ìyẹn ló pọ̀ jù kòránù yìí ó jẹ́ kí n máa ṣe kan fún yàn lọ́fẹ̀ẹ́ náà tọ́pọ̀ jù ní. bàbá búrá lẹ́mọ̀ gbé lọ́wọ́ yìí. tọ́pọ̀ jù ní sọ kò jẹ́ kó ní mìíràn wẹ́ wọn. ẹ̀rí mùsùlùmí lẹ́mọ̀ gbé lọ́wọ́ yìí tó jẹ́rìí gbogbo àgbáyé bàbá a ní ló fún lórí ọ̀fẹ́ kẹ́ pé bàbá padà kẹ́ dàkún kan fún àìsàn kan sí bàbá ẹ gbé kùránì lọ́wọ́ ẹ tún fi jẹ́rìí. àwọn èèyàn ń dúpẹ́ bàbá bá yín fún báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dúpẹ́ lọ. lẹ́bàá ọlọ́run ìyẹn tẹ̀ máa ń dá nǹkan wò náà. kàn dán nǹkan wò kì í ṣe pé ẹ fọwọ́ rẹ̀ sọ̀yà ṣùgbọ́n ẹ mọ̀ pé ọlọ́run ó ṣe. ọlọ́run alẹ́ sí kan náà ọlọ́run yóò ṣe kò ẹsẹ̀ máa ṣe sọ. bàbá ẹ ṣàlàyé ara yín fún gbogbo àgbáyé kan tiẹ̀ kọ́ mọ́ yìí irú ẹ̀yàn wo ni irú ẹ̀yà wo lẹ jẹ́. yorùbá náà. ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ ti bẹ̀ nù mi. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pé bàbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ tọ́yẹ pé ẹ nílò bàbá Alhaji Bashiru Akínpẹ̀lú ẹ farabalẹ̀ dáadáa. Alhaji tẹ́ ń wo ìṣẹ́fẹ́ gbọ́mọ ọdún wọn wá láṣẹ ìgbà yọmọ ọkùnrin máwọn ọ̀tá wa Akọ́láwọlé Aláwọ̀dé bàbá ẹ bá sọ fún wọn pé kọ́mọ́ jòkó tẹ̀tẹ̀rẹ̀. ẹ máa èèyàn máa múra ní bí ìbẹ́tọ̀ náà lájà ọdún. ọ̀pọ̀lọpọ̀ lómi náà ti gbàùn. ẹ máa gbìyànjú. oníláyéhun tẹ́lómi bá gbọ́ hó yóò torí wọgbó ni. máa gbìyànjú kan. tẹ́lómi bá gbọ́ àfà yóò torí wọgbó ni. èmi á sin nǹkan fún ọ̀fẹ́. ọ̀fẹ́ dẹ́tun sí. ẹ mọ̀ ń tẹnu mọ́ fẹ́ yìí bàbá. ẹ ọlọ́run òkú ọ̀ níbi tó wà kò dé fún wa sílẹ̀ sí o. ẹ tún ṣe fún ọ lọ́fẹ̀ẹ́ yọmọ dùn mọ́ wa yọmọ kúrò báwọ̀ tàwọn Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi o ẹ wo ìkànnì Yorùbá Dùn Online TV ẹ wá wo Alhaji dáadáa ẹ wo Alhaji Bashiru ẹ wo ẹ dáadáa máa kí ojú wọn o wọn làwọn ọmọ ṣiṣẹ́ fún yín lọ́fẹ̀ẹ́ àdó òsì máa gbà láṣẹ Èdùmàrè ẹ ṣé o. sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyín gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ní ìyàwó ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyín gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ àlàyé. Ṣé o ti wá rí i pé Yorùbá Dùn láṣà ó dùn lédè? Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.